ká sáré ṣe bí àwọn sójà. Obey the O, na him be O. Obey the order, na him be order. You make a mistake, oh. You dey for my soup, oh. You scatter my line, oh. You dey for my soup, oh. Oya lebu, hi, lebu, attention. 1, 2. Nuwa Media. Yàbí ológun mo lọ ṣe o, agùnbánirọ̀ ni mo lọ ṣe o. Ni wọ́n bá kó wa síbi ìpàgọ́ tó máa ń kọ́kọ́ kó wa sí ìyẹn káàmpù ọlọ́sẹ̀ mẹ́ta. Ibẹ̀ ni oríṣiríṣi ti ṣẹlẹ̀. Ṣé àwọn pé nínú káàmpù wa yẹn a máa ní àwọn àyè oríṣiríṣi ibi tá a ti máa gbá bọ́ọ̀lù, ibi yàrá ibi tá a máa sùn, àwọn ibi tá a ti lè kàwé, a dẹ̀ níbi kan tó ń pè ní mami. Mami yẹn níbi tí gbogbo a máa ti ń jẹun, ẹni tó mọ tí mu kó máa mú, ẹni bá mu eré pàṣẹ. Gbogbo ẹ̀ ṣá wà bẹ́ẹ̀ ní yanturu. Ìyẹn ṣá la lọ ṣe o, ni mo jókòó tí mo ti ní kó bá mi wá jollof rice mi lẹ́lẹ́gbẹ́ fẹ́rẹ́ ń jógé oúnjẹ tá pé pàtàkì náà kò pàtàkì láìsí nǹkan kan. Wọ́n ṣàkọ àwọn ẹran náà wíní àṣà jókòó tì. A fi ayọ̀ àti àlàáfíà àfíjẹ nígbà yẹn mi ò tí ì mọ Pepsi, mo lacasera ni máa mu. Mo bá fi lacasera tì yẹn tutù rán lọ ní fẹ́rẹ́ ń jógí. Akọ̀dẹ̀ gbọ́ gbas goes you dey craze you dey mad I go kill you I go hit you I go bounce you. Kí ìṣẹ̀lẹ̀ lẹ́bọ̀rọ̀ ń pariwo community yóò ṣe community aláriwo. Ìgbà tí gbogbo a máa yọjú síta ṣáyín tèmi ẹ wo olódo ní pàdé kí tó ẹ̀yìn náà láìkèké bí tèmi. Anyway, eré ètò Kí lẹ rí sí ni ẹwà. Ètò kan pàtàkì lórí èyí tí àtijọ́ máa ń fi kùn lukùn fi ọ̀rọ̀ jómi tó ró ọ̀rọ̀ lórí àwọn ìrírí àbí kàyéfì ayé gbogbo tá a gbọ́ tó ṣojú wa àbí tí ó ṣẹlẹ̀ sí wa láti ilé iṣẹ́ wa Nuwa Media, ilé iṣẹ́ kan pàtàkì tó ń fọ́n rere ẹ̀sìn, èdè, àṣà àti ìṣe Yorùbá kálé kákò. Èmi náà ni ti yín ní tòótọ́ pàdíyín kan pàtàkì Aródú òjìgọ̀bì. Ọmọ wọn ní òwò òdùrá ajífẹ́pẹ́ ṣeré ògbógbòǹdù ẹ̀kọ́ ọmọ gbogbo máa fíran. Èmi lọmọ kì í bàbá sílẹ̀, ọmọ abọ́ olórundé gbàgbàrún onírun tèkùtèkó ìjọkàn tó ń pè tèmi rẹ̀. Èmi lọmọ límẹ̀rí ọmọ lágbélú ọmọ àwà òṣùlẹ̀ ọmọ bá rí jẹ àwọ̀ làámọ̀. Ayé afẹ́tawó lè rin ni mí o, èmi lọmọ bàbá kan, omi tútù tí jó ni fàìfàì. Mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Gẹ́gẹ́ bí mo ṣe ń ṣe àṣìṣe àmì ṣé kí n pè lékè ìbídùn àti kí n pè ní gbébo orùn ẹ ṣáà máa ó ṣẹlẹ̀ lójú mi nínú anyway so eléyìí ò ṣe gbébo orùn, don't say dem tell me, don't say I go use drop, I sit down my way jeje dey shop my shop na here I see wetin happen. So gbas ṣáà àwọn ṣáà dem gbọ́ ẹ̀dẹ̀ mọ àwọn student náà jẹ́ student ṣì wà lára wa ṣe bí kọ́pà làbá sáré fò dé wetin dey happen kí ló ṣẹlẹ̀ kà máa dé bó bẹ́ẹ̀ ṣáà rí man kan man yẹn dress handsome, oh my God, ọmọ tán ìrísí ẹ ti mọ̀ pé eléyìí jẹ ṣẹ́kù kì í ṣẹni tí yà ń jẹ. Aláyé fine gan ra wọ tennis òun náà múra bá àwọn ẹmọ àwa student kankan owó ṣòkòtò wọ gbogbo ṣáàmúra ó fine. A kàn rí pé ojú ẹ ti padà ẹ mọ̀ bó ṣe lejú tó tí inú bí tó yẹn rí pé ọmọ yìí dá síbẹ̀ ó ti fi ẹ̀ṣẹ̀ ba ojú kọ́pà kan ọkùnrin ni ó ti fi ẹ̀ṣẹ̀ ba ojú ẹ̀jẹ̀. Kí ló ṣẹlẹ̀? This is a copper serving the Nigerian government. This ìròyìn bó bá ń jábọ́ lọ kàn dé máa gbọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ṣá ẹ̀wọ̀n tèmi. Máànù yẹn ó wá láti wá kí ìyàwó ẹ̀ tóun náà jẹ́ ìkan nínú àwọn tí a jọ péjọ láti ṣe agùnbánirọ̀ tí wọ́n kó sí ìpàgọ́ àwa agùnbánirọ̀. Lóde ó lóun fẹ́ wá kí ìyàwó òun tó ti kúrò nílé ó ti tó bí ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì tá a ti wà ní camp. Bíbọ̀ tó ń bọ̀ lórí ìyàwó ẹ̀ tí ọkùnrin tí wọ́n fún ní black and blue tí wọ́n fi ẹ̀ṣẹ̀ tún ojú ẹ̀ ṣe lórí tí yẹn dì mọ́ ìyàwó ẹ̀ wá kọ́wọ́lé ní àwọn àdúgbò bíi tí ẹ mọ̀ àwọn bíi bèbèdí ó kọ́wọ́lé bẹ́ẹ̀ gbogbo àwọn àìwọ́sàbẹ̀rẹ̀ sí ní ẹmọ nẹ́kínkì sí ni wọ́n ṣe ẹ wá àlòjú tì tàbá ti wà láàrin ara wa. Bẹ́ẹ̀ ṣara dẹ́gbẹ̀mgbọ́ o kò ń fọ ìyàwó òun rèé ó ti fẹ́ òun tipẹ́tipẹ́ àwọn ti jọ bí ọmọ méjì làǹtìlanti nínú ìgbéyàwó ó dẹ̀ wá láti wá ṣe agùnbánirọ̀ nìyẹn ṣó tún wá yẹ kó máa yan àlè ní káàmpù. Bẹ̀rí mo pé káwọ́ rọ́bà kí mo fọ wetin dey happen no be ṣeré o. Mo dẹ̀ ní ọ̀rẹ́ kan rúkẹrẹ lájọ dúró bá ní kẹrẹ you know hear wetin dey happen I see am o I no understand o. Mo ní the guy talk say one thing do one thing wife na him be that girl she and that couple dey do necking and kissing and the man dey come wan come visit the wife for care. Àmọ́ gbogbo èyí tí mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ tí àjọ ń sọ yìí ni pé ẹ̀yin gender mi it is high time we spoke to ourselves of the truth of life. Kí ni problem wa gangan? O ti lọ́kọ, o ti ń dáhùn ìyáàfin aya lágbájá. Oore ọ̀fẹ́ wà fún ẹ pé kó kúrò lábẹ́ òrùlé ọkọ ẹ fún sáà kan kó lọ ṣe nǹkan ẹ̀tọ́ ní nǹkan tó lọ ṣe. Èyí tó wá yẹ kí o dúró gẹ́gẹ́ bí olóòótọ́ ìyàwó o tún wá lọ yan àlè níbẹ̀
Ọlọ́run tó dẹ̀ máa mú kí àṣírí tú, ọkọ ẹ̀ wá gbéra. In fact ẹni tí mò ń sọ ẹ̀ mo gbàgbé gan ni ẹjọ́ ìlẹ́jọ́ náà bọ́ yọ díẹ̀ kó ń bẹ́ wọn àfikún pé mo gbàgbé máa yẹn wá pẹ̀lú àwọn ọmọ wọn méjèèjì láti wá kí ìyàwó àti ìyá àwọn ọmọ ẹ̀ ní kàsàlà bọ́ọ̀sì. Ẹ̀yin tèmi nílé, ohunkóhun tí ẹ bá fẹ́ sọ sí ẹ fi ṣọwọ́ sí wa bẹ́ẹ̀ ṣe máa ṣe lórí ìtàkùn wa lórí ayélujára lórí Facebook, Instagram, TikTok, YouTube àti Threads. A wà gẹ́gẹ́ bí Nuwa Media Official. Tó bá dẹ̀ jẹ́ àtẹ̀ránṣẹ́ ni ẹ tẹ̀ sí wa pẹ̀lú email wa nuwamedia@gmail.com. Tí a bá dẹ̀ fẹ́ ẹ lè chat wa àbí kẹ́ ẹ tẹ àtẹ̀ránṣẹ́ sí nọ́mbà wa tẹ́ ń wò lórí ẹ̀rọ yín. Tí ẹ̀yin náà bá dẹ̀ ní àwọn kàyéfì tàbí ìrírí tí ẹ fẹ́ fi ṣọwọ́ sí wa pé ká bá yín gbé sí afẹ́fẹ́ ká lè kọ́ ẹ̀kọ́ nípa àwọn ìrírí yìí, ẹ fi ṣọwọ́ sí wa lórí àwọn ìtàkùn wa àti email wa pẹ̀lú nọ́mbà wa tí à ń fi hàn. Ìpàdé wa bí oyin ni, Ọlọ́run aṣọ wa á pa wá mọ́. Èmi náà ni tiyín nítòótọ́ mi ò tí ì pa orúkọ dà. Aródú Òjíkọ̀bí, ọmọ bàbá kan omi tútù tí jóni fàìfàì, aya afẹ́ta wọlé rin. Àlàáfíà o. Nuwa Media.